Ẹ kúrọ̀lẹ́ mà. Ẹ kúrọ̀lẹ́. Ẹ kújọ́ mẹ́ta mà. Àwa ni kí lẹ fẹ́? Ọ̀rẹ́ mi ni ó gbóyún wá fún yín jọ̀yìn. Kí ló tún dé? Ẹ ní sùúrù fún àṣegbébọ nǹkan fún yín. Mo ń gbọ́ o. Ọmọ yín kọ́ ló lóyún yẹn o. Jókòó. Kò ń ṣe ọmọ yín ló lóyún yẹn o. Sọ̀rọ̀ fún mi. Ó ti kọ́kọ́ gbé lọ fẹ́yàn kan tẹ́lẹ̀. Yé! Wọn ò gbà ń bẹ̀. Yé! Ó wò pé ọmọ yín ní ṣéńjì lọ́wọ́ bẹ́ẹ̀ ló ṣe gbé wá síbí. Mo kàn ní wájú sọ fún nítorí kò ní pẹ́ débí mi dẹ̀ nífẹ̀ẹ́ kó bá mi bí. O ṣé ìyá mi, o ṣé tí a da, o ṣé o, mo dúpẹ́ o. Ó dàbọ̀ máa. Ó dàbọ̀, o ṣé o. Ẹ káàsán ìyá Ìjẹ̀bú, àkùjọ mẹ́ta o, àdẹ̀kù gbogbo ẹ̀ báwo níṣẹ́, àmọ́ màá bá yín rè. Ẹ ṣé mà. Àgbàbìrè o, mo máa fi wá ṣe òfófó kan fún yín máa ní. Olóògùn Ọ̀rẹ́ yín ijọ́ yẹn tẹjọ wá sọ́dọ̀ ìyá ọkọ yín lábẹ́ igi yẹn. Sauti. Òun gangan ni Sauti yẹn gangan ni. Kí ló ṣe? Bó ṣe wà yẹn kì í ṣọ̀rẹ́ yín o, ọ̀rẹ́ burúkú ni. Ó ti lọ ṣe gbógun lọ́dọ̀ ìyá ọkọ yín o. Ó ti lọ sọ fún wọn kó má gbóyún yẹn kó yún ọmọ àlè ni. Èèyàn burúkú gbà nígbà ẹ má sì ṣe mo sọ fún yín o. Àǹtí ẹ wá, àǹtí. Ẹ wá. Ó dijọ́ mi, ó dijọ́ mi. Ẹ wá sẹ́, ẹ wá. Ó dijọ́ mi, ó dijọ́ mi. Ẹ kúrọ̀lẹ́ mà. Ẹ kúrọ̀lẹ́ o. Kí ló tún dé? Ń bọ́ kí n wá rí wọn náà. Kí ló tún dé ìwọ ọmọbìnrin yìí? Ọmọ mi nípa bímọ. Ìwọ ọmọbìnrin yìí. Ìwọ ọmọbìnrin yìí. Ọmọ ìṣojú àánú wò mí. Ṣíjú àánú wù ẹ́. Kí ni pẹ́? Aṣẹ́wó nìyẹn. Ọmọ mi kọ́ ló lóyún. Bàbá yìí. Ọmọ yìí rí wá. Ẹ bá mi dà. Bàbá yìí. Ọmọ yìí rí. Bàbá yìí ló ń wù ẹ́. Torí pé àwọn kan gbá ayé wọ́n jádo ayé títí wọ́n gbà pé àṣẹ̀dá tó dáyé ọ̀rọ̀ ayé rúbọ wọn lójú jọjọ.